kẹ́mọ̀ kò gùn wá o. èyí tó bá gbígbèsè yẹn gbogbo nàìjíríà ni ó máa fẹ́ tí. kí Trump wá sí nàìjíríà kó wá fa Trump àwa lọ́wọ́ ní kìí ṣe gbé àláìkẹ́ bọ́. kí abẹ àwọn olórí wa kí wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ o kí wọ́n yanjú ẹ̀ o torí ibi tógun bá ti jà aṣáàbẹ̀ wọn ṣá kẹ́ máa yanjú ẹ̀. ọ̀rọ̀ yẹn nǹkan tó mi rí sí ni pé kì í ṣe decision tó yẹ kó mẹ́kì kì í ṣe nǹkan tó yẹ kó ìgbésẹ̀ tó yẹ kó ṣe nìyẹn èyí tó bá gbígbèsè yẹn gbogbo nàìjíríà ni ó máa fẹ́ tí. wọ́n bá wa wá nǹkan ṣe sí náà. ok sí ọ̀rọ̀ tí Trump sọ nípa killing of Christian náà ni ọ̀rẹ́ náà ní kò ká sọ pé kì í ṣe ọ̀rẹ́ náà ní dáa tó gbé Trump ní interview ẹ̀ ní kó ṣáà wá sí nàìjíríà tó gbé olè sọ̀rọ̀ fún president wa tó jẹ́ Mohammed tó jẹ́ Tinubu ìyẹn náà ní má dáa bọ̀ tó gbé àwa leader náà ní má gbọ́ ká sọ pé ọ̀rẹ́ náà ní má dáa bọ̀ kí Trump wá sí nàìjíríà kó wá fa Trump àwa lọ́wọ́ ní kìí ṣe gbé àláìkẹ́ bọ̀ kó ṣàṣọ létí kéékèèké àwa lè dára gbọ́. a bẹ àwọn olórí wa ààrẹ wa Tinubu ọ̀rọ̀ púpọ̀ Amẹ́ríkà ó ti yẹ kí wọ́n yanjú ẹ̀gẹ́ tipẹ́tipẹ́ ó ti yẹ kí wọ́n yanjú ẹ̀ àsìkò pé nǹkan tí wọ́n lè yanjú ni kò sápọ̀ kò sí nǹkan kan kọ́mọ̀ jẹ́ kára Amẹ́ríkà wa máa dá sí o Trump tó ní tí wọ́n bá dá sí yìí yóò lè gan o ọ̀gẹ̀ gan káwọn bá dá sí kí Tinubu náà kí wọ́n gbìyànjú láti jẹ́ kí ètò ààbò kò ṣe kábọ̀pọ̀ tó jẹ́ Boko Haram mọ́ tó tèmi ìdìbò ayẹ̀ lọ.